We have a wonderful story to air today. Ade Omo Ade. So what are we looking into today in Irohin Yajo? Haba, you should trust Omobankole that when it comes to consolidated news, it is always what's tongue trend. But I still need to have a peep and an eavesdrop before we go public. Let me cut a slack for both of you. And about eavesdropping, I will draw the curtains for window shopping to catch an early worm like the early bird. Before we get the peep, what is the secret of you both coming in early today? Punctuality is key, wouldn't you agree? You have always told us it is better to rush to wait at the venue than wait to rush to the venue. And you have oftentimes tell us that hurrybirds don't build good nests. Yeah. I honestly couldn't stop laughing when she said that. Yes, brilliant. Thank you. As I was saying, the energy tonight is incredible. Right. What is the title of what is in your hands? The Clutch of the Titans. Yeah. What is the title of the document in your hands? A Race to Acquiring and Attaining Fame. Now that both left and right have peeded and eavesdropped, now is the time to unveil for you and for those in the studio. A premier event occurred during the week for a female friend of mine. At this event, it was a gathering of the timbers and calibers. An ugly incident happened. One of the renowned celebrity approached a table to greet a fellow friend who was seated among her friends. It was surprising that the lady who had cheerfully gone to greet her friend was snubbed. Need I tell you that these are the titans we spoke about a while ago? When this happened, she left in a fuss, and I had to go with her. Now, to you ladies of JigiAlara, who is to blame? The lady sitting with her friends, who is the snubber or the one that is snubbed? They won't be caught in the web. For me, I will blame the lady who has gone to greet. Because if she is busy, she won't be caught in the web of some about attitude. Haba, why do you blame who meant well? It is obvious the snubber has a habit of doing such. Ade, this is all about attitude. The program you are viewing is Irohin Yajo, and today's issue is on the clash of the titans. Ladies, thank you. But before we go on a break, there are some words we need to put on marble. Just as we are born with two eyes, so every story carries two sides, the seen and the unseen. There is what is spoken and what is carefully left unsaid. When people of weight collide in public, wisdom demands caution. Because what we see is often only the reaction, it is not the root. The causes of conflict rarely live where reactions explode. And so, before stepping between lives woven together, we must know what set the loom in motion. At JigiAlara Kerinlelogun High Prison 24 TV10, we gather the fragments and trace the origin. Ade, you are Baba journalism. This is journalism. Yes. Ade, this is brief but spectacular take. My name is Ade Omo Ade Omobankole for JigiAlara here in Chicago. Yàrá mi, ẹ jẹ́ ká fẹ́ sọṣẹ́. Ohun tí kò tọ́ yìí máa ń ṣe kún. Kan gbà sùúrù ni. Thank you as we wait for the real broadcast of the clash of the titans. Ayé a máa yí padà o. Ìgbà kan ò lọ bí òréré. A kò sì ní àṣàyàn kankan bí kò ṣe láti yí pẹ̀lú rẹ̀. Àní mo ní ayé ń lọ, à ń tẹ̀lé, ayé ń yí lọ, à ń tọ̀. Ìdí nìyí tí a fẹ́ fi sọ ìròyìn kan tó yẹ pé ó ń gbóná lọ́wọ́lọ́wọ́. Ó ti ń fẹnu jólẹ̀ o fún ọ̀pọ̀lọpọ̀ ìdí. Ìtàn ìròyìn tó dàbí ohun tá a fẹ́ sọ̀tàn rẹ̀ ní alẹ́ òṣùpá. Ní ọ̀nà tó jẹ́ pé kò ní sí aṣẹ́gun, kò sì ní sí ẹni tá a ṣẹ́gun rẹ̀. Ṣe rí ilé ayé tá a wà yìí, wọ́n ní ọmọ àlè ló máa rínú tí ò ní bí, ṣùgbọ́n ẹ̀sọ̀ pẹ̀lẹ́ máa ń wà nínú ohunkóhun tá a bá ṣe ká fẹ̀sọ̀ ṣe. Ìdí ẹ̀ ni òdòdó ṣe lẹ́gùn, tẹ́gùn sì ní òdòdó. Àwọn àgbà bọ̀ wọ́n sọ wípé tí erin àti erinmilókun tán bá fẹ́ jọ mọ́mi nínú àgbá kan náà, kò ní lè rọrùn ká múrù ẹkùn ká fi lájá lọ́wọ́.
torí pé àgbáyé á mọ̀ wípé nǹkan kọlù òun ṣùgbọ́n bọ́ìsì 10 ọkùnrin 10 ọ̀dọ́ 10 nínú yàrá kan náà wọn ò ní jà tí wọ́n bá ní sùúrù tí wọ́n sì ní àgbọ́yé. ṣe rí ẹni ní ilé ìtajà tó jẹ́ wípé àwo amọ̀ ló ń lò bẹ́rúrẹ́ bá wọnú ìsọ ẹ̀ tí ò bá ní sùúrù nǹkan ó bàjẹ́ o. ọ̀rọ̀ tá à ń sọ wípé ó ń jà rànràn lórí ẹ̀rọ ayélujára lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìjà yìí jẹ́ láàárín àwọn ayaba méjì àwọn ayaba tẹ́ wípé wọ́n ṣiṣẹ́ láti gba ẹ̀mí ẹ̀yẹ ni Funke Akindele àti Toyin Abraham jagunjagun làwọn méjì wọ́n ṣiṣẹ́ láti ṣiṣẹ́ wọ́n ti nú ẹrọ̀fọ̀ dìde wọ́n sì débi ògo wọ́n gba ìtẹ́ ńlá pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìtẹ́wọ́gbà. ẹ máa gbọ́ mi ìtàn tá a fẹ́ sọ yìí àwọn àgbà sọ wípé béèyàn ó bá pàtàn tó fẹ́ pa á dáadáa ó ní láti mọ̀ bẹ̀rẹ̀ kó mọ̀ àárín kó sì mọ̀ parí ìtàn ọ̀hún kó ba lè pa á dáadáa kó má bàa fàyè sílẹ̀ fún àwọn ọ̀yàn láti dígẹrẹ ubi tó bá fàyè lẹ̀ sí kó má bàa yí tàn padà mọ́ lọ́wọ́ kó má bàtàn jẹ́ kí àfojúsùn ìtàn tá a fẹ́ pa ẹ̀kọ́ tá a fẹ́ káwọn èèyàn rí ń bẹ̀ kó má di wípé ó ń di ẹlẹ́dẹ̀ẹ́dẹ́. ṣé mọ̀ wípé ọ̀nà tí ẹyẹ bá gbà fò ni ọdẹ ṣe ń sọ òkúta rẹ̀ níbi tí igi bá sì ti bẹ̀rẹ̀ sí ní dàgbà ibẹ̀ láti rí òye láti mọ̀ bí irú òjìji igi náà yóò ṣe rí nígbà tí àkókò bá tó. ẹ̀yin ará mi ẹ̀yin olùgbọ́ mi ilé náà la wà ìkànnì JigiAlara ilé tí ìtàn ti ń bẹ̀rẹ̀ ibi tí a ti ń gbọ́ ìtàn lọ́tún lósì lókè nísàlẹ̀ tá a wà ń hun jọ tá a wà gbélé yín lọ́wọ́. bá a bá sọ̀tàn fún yín ó dàbí ìgbà tá a kó mi sínú àpẹẹrẹ ni tí kò sì ní jò dànù. JigiAlara nìkan náà ló lè ṣe o. tí èèyàn bá fẹ́ di olókìkí ohun kan ló máa kọ́kọ́ kọ́ láti mọ̀ ọ́ ṣe. ó gbọ́dọ̀ mọ bí a ṣe ń rìn bí olókìkí ó gbọ́dọ̀ mọ ìṣe olókìkí gbogbo ohun tó ń jẹ́ kólókìkí ó jókìkí ó ní láti mọ̀ ọ́ ṣáájú kó tó bẹ̀rẹ̀ sí lé òkìkí kó má bàa di wípé olúwa rẹ̀ gbé kẹ̀kẹ́ síwájú ẹṣin nǹkan ó di rúdurùdu ni. ibi tí erin méjì bá ti ń jà ilẹ̀ ẹbẹ̀ àti koríko ibẹ̀ ni yóò jìyà o. tí àwọn ayaba tàbí àwọn ajagungbà ní ẹ̀ka ti eré àgbéléwò tí ìjà bá bẹ́lẹ̀ àwọn kan ni ó fara káṣá ẹ̀ bákan náà àwọn kan ni ó máa rú iná kí ó lè jò kí ó lè ràn nítorí ohun tí wọ́n fẹ́ jẹ wọ́n máa bà ohun tí wọ́n jẹ́ àbí kán bà ohun tí ẹni tó ti lórúkọ tiẹ̀ tán kán bà á jẹ́. ṣe rí ọgbọ́n tá à ń wò yẹn kì í kọ́ ni pé ká máa jà lọ títí láéláé ṣùgbọ́n a máa sin wa ní gbẹ́rẹ́ ìgbà tá a lè jà ìgbà tá a ní láti jà ìgbà tó yẹ ká dá ìjà dúró ìgbà tó yẹ ká yí padà tó ohunkóhun tá a bá ń ṣe tí ò bá fún wa ní èsì èrè tó dáa a ní láti jùúlẹ̀ ká gbómi lákaná ni. ọ̀nà tá a máa fi fàpọ̀n tí yóò yọ́lẹ̀ gbómi lákaná òun ni ọgbọ́n ìmọ̀ àti òye ọmọ ìyá àmọ́lẹ̀ pẹ̀lú sùúrù ló ń kọ́ni tó yẹ pé ó yẹ kí gbogbo àwọn tó jọ́tọ̀kùlù àwọn wọ̀kúlù mọ̀ àwọn ajagungbà àti àwọn ayaba tá à ń sọ̀rọ̀ ẹ̀ nípa ti ẹ̀ka eré àgbéléwò yìí kọ́ máa múlò nínú gbogbo ohun tí wọ́n bá ń ṣe. ṣé mọ̀ wípé ẹni tá a wò kì í wòran adarí akọrin kò lè máa wo ará àjọ o torí òun ni ará àjọ ń wò. ìtàn tá a fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ló kó ń páńpá mọ́ra ó kó Kunle Afolayan mọ́ra Femi Adebayo Bímbọ́ Adémóyè ṣùgbọ́n nínú ètò yìí ìrìn àjò yìí pọ̀ yóò fẹ́ tó wákàtí kan a ó mọ ohun tó ṣẹlẹ̀ gan-an a rí òkodoro torí ojú kòró báyìí kì í pojú kòró jẹ nítorí náà ẹ bá wa ká ṣòkòtò yín ẹ ká kìjìpá yín nítorí wípé a fẹ́ wọnú ìrìn àjò tí a ó ti mọ bá a ṣe ń lólé ayé a ó ti mọ bí a ṣe ń pẹ̀tù sọ̀rọ̀ a mọ̀ lóòótọ́ pé kí ló ṣẹlẹ̀ gan láàrin Funke Akindele àti Toyin Abraham tó ń jẹ́ Toyin àìmàkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ ipa tí Ìyábọ̀ Òjó kó a mọ̀ bóyá lóòótọ́ ni
awuyewuye tó ń sọ wípé ọ̀gá Sàlámì Adébáyọ̀ Sàlámì nígbà kan rí kò fẹ́ kí ọmọ ẹ̀ kó fẹ́ Fúnkẹ́. Ǹjẹ́ Fúnkẹ́ gan di ẹ̀fẹ́ Fẹ́mi Adébáyọ̀ rí? Irú àjọṣepọ̀ wo ló wà láàrin wọn? A máa yànnàná gbogbo ẹ̀. Kúnlé Afolayan ní títí ẹ̀, ọmọ Ade love, ọmọ tó bí ń lè tàn, ọmọ tó mọ̀ tán sọ, ọmọ tó fi iléeṣẹ́ báǹkì sílẹ̀ tó ní eré àgbéléwò yìí lòun máa ṣe. Ó já fún bàbá ẹ̀ jẹ ni. Àmọ́ ohun tó wà láàrin òun àti Funke Akindele táwọn èèyàn fi ń rò wípé alágúnlá òun ni Funke Akindele, ìyẹn ló jẹ́ ó ṣe ohun tó ṣe sí Toyin àìmàkú, pé ó ti ń ṣerú ẹ̀bọ̀ náà wọ́n ló ṣe sí Fẹ́mi Adébáyọ̀, wọ́n ló tún ṣe sí Kunle Afolayan nígbà tí Kunle tọ́ lọ wípé kó wá bá òun ṣe ipò ayaba ògògó, ayaba arọ́lákẹ́ nínú eré Aníkúlápó. Gbogbo ẹ̀ lẹ́ máa mọ kúlẹ̀kúlẹ̀ nínú àwọn ohun tá a fẹ́ sọ yìí. A kọ́kọ́ gbé gbogbo àwọn tá à ń sọ yìí, a kọ́kọ́ gbé wọn yẹ̀wò lẹ́yọ kankan lájẹkẹlẹ̀ mọ̀ wípé àjànàkú ni wọ́n, erin ni wọ́n, erinmilókun ni wọ́n, ẹja ńlá tó ń sọ lálẹ́ odò òun ni gbogbo wọn. Nítorí náà kò sóhunkóhun tó máa ṣẹlẹ̀ sí wọn tí aráyé ò ní fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tàbí kán fẹ́ ti ara ẹ̀ jèrè ọ̀rọ̀. Ẹ gbádùn mi, Ade Ọmọ Bankole náà ni láti erékùṣù South Shore ní Chicago nípínlẹ̀ Illinois ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ń dùn mọ́ mi o. Ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kólúkálùkù kó mú tiẹ̀ nínú ẹ̀ kó fi ṣọgbọ́n, nítorí wípé a máa lu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́pàá yóò sì ta bálabàla. Ẹni tó bá rá kó má fi ṣèbínú. Ade Ọmọ Ade ló ń sọ pé ẹ káàbọ̀ sínú ìròyìn yàjóyàjó. Eléyìí yàtọ̀, ẹ má tọ́ọ̀chì, ẹ má dáàlẹ̀. Ìkànnì JigiAlara náà lẹ ṣe wà, JigiAlara Kerinlelogun. Àwa ni bàbá gbogbo wọn. Ẹ ṣeun. Àwọn bàbá wa wọ́n bọ̀ wọ́n pé bí a bá fẹ́ mọ ìtàn òkè, àní bí òkè ṣe di òkè, a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ nísàlẹ̀ ni, bẹ́ẹ̀ ni tìbí pẹlẹbẹ mọ́ ọ̀lẹ́ jẹ. Bí a bá fẹ́ mọ ìtàn bí ọkùnrin ṣe ń jẹ́ ọkùnrin tí ó fi ń jẹ́ baálé nílé rẹ̀, a gbọ́dọ̀ mọ ìtàn onílù tó ń lùlù fún ìròrò rẹ̀ lórí omi tó fi ń jọ́, ìyẹn arábìnrin ilé rẹ̀, aya rẹ̀. Ṣé mọ̀ pé ilé la ti kẹ́ṣọ̀ọ́ ròde, bóde bá ṣe rí ilé la ti mọ̀. Ilé làwa náà ti ń kẹ́ṣọ̀ọ́ ròde. Ilé làwà báyìí o, a wà nílé JigiAlara, ilé tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ti ń rọ́ ìròyìn bíi àkọọ́lẹ̀ ìtàn, níbi tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ bíi àṣà ilé àti àṣà ilẹ̀ wa, tó jẹ́ wípé àbọ̀ jíjẹ́ dàbí àtúnbí eré àgbéléwò. Ní gbogbo ọ̀rọ̀ tó bá ń jáde lẹ́nu wa ní ìmísí Oòduà àti ìbárìn pẹ̀lú àwọn òòṣà mẹ́rìndínlógún tó ń bá wa lọ. Ìkànnì JigiAlara. Ṣé rí ọ̀rọ̀ tí a ò bá mọ ìbẹ̀rẹ̀ ẹ̀, a ò lè mọ bí tí yóò parí sí o. Ìtàn ọbẹ̀ tí a ò bá mọ irú èròjà tí ń bẹ́nu rẹ̀, ó ṣòro ká tó lè sọ pé báyìí ni ẹ̀fọ́ rẹ̀ yóò ṣe rí lẹ́nu bá a bá tọ́ o. Ẹ pé ọmọdé ń rẹ́rìn-ín ẹ̀rín ló ń bọ́ nínú ìrókò yìí. Àwọn ayaba rèé, àwọn ajagungbà rèé, àwọn tó jẹ́ wípé ìró ìlú wọn ló ń sọ irú ijó tí ó ń ṣe ìyípadà fún Nollywood ní orílẹ̀-èdè Nàìjíríà. Nollywood tó jẹ́ wípé ọ̀kan gbòógì ní tẹ́tẹ́ ní pẹpẹ eré àgbéléwò ní Áfíríkà àti ní gbogbo àgbáyé. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin olùgbọ́ mi níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa, ẹ kú ìbọ̀wọ̀ fún, ẹ kú ìfaradà. Ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ìròyìn yàjóyàjó lórí ìkànnì àti pẹpẹ JigiAlara Kerinlelogun láti erékùṣù South Shore ní ìlú Chicago, ìpínlẹ̀ Illinois ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Orúkọ mi ò tí ì yí padà náà, Ade Ọmọ Bankole, ọmọ ìjìnlẹ̀ ará ìṣokùn.
ń bá bèjì rẹ o inú mi á dùn o ẹ̀rù ò bà mí o rárá o àyà oko mi o láti bèjì rẹ o èjì rẹ dára mo lépo nílé mo lẹ́wà lọ́dẹ o. èmi ni mò ń kéde ìròyìn fún ilé ní mo dúpẹ́ fún àkókò tẹ́ filẹ̀ fún wa a dúpẹ́ gidigidi fún gbogbo ìgbà tí ẹ fi ń tẹ̀síwájú pẹ̀lú wa. ṣebí àwọn bàbá wa bọ̀ wọ́n ní tí wọ́n bá ń jólóko wọ́n ní màjàlá délé sọ. rògbòdìyàn gbàásgbòós lọ́tún lọ́sì tó ń lọ lórí ẹ̀rọ ayélujára tó dá lórí Funke Akindele àti àwọn tí a rò wípé gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń lọ tí ó ń fa họ́wùhọ́wù lóde Ìyábọ̀ Òjó Toyin Abraham àti àwọn awuyewuye lọ́tún lọ́sì tó ń gbèrú Femi Adebayo wọlé Bímbọ́ Adémọyè èyí tó ṣe Arọ́lákẹ́ nínú fíìmù ògbóǹtarìgì Kunle Afolayan èyí tá à ń pè ní Aníkúlápó Kútì ṣe àwọn pé téèyàn bá ti gbé ohun tó jẹ́ ti lèmọ́mù yóò gbórúkọ lèmọ́mù mọ́. ìtàn yẹn la fẹ́ mú bà lénìí a fẹ́ sọ ní ọ̀nà àrà fún pé kí ló ṣẹlẹ̀ gan-an ibo ni ìtàn òun ti bẹ̀rẹ̀ wá ibo ni èéfín yìí ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ wípé iná ò ní dédé là láìsí èéfín a ò sì ní rí àrá lójú ọ̀run tí ò bá kọ́kọ́ jẹ́ pé bóyá iná là gbogbo rẹ̀ lẹ́ ò gbọ́ lénìí ẹ ó mọ ìdí tí ẹnìkọ̀ọ̀kan fi jẹ́ gbòógì tó fi jẹ́ wípé tí a bá ń sọ̀rọ̀ nípa wọn gbogbo èèyàn ló máa ń fẹ́ wò pé kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú Funke Akindele ọmọ tá a bí ní Kòròdú ọmọ ìyá olùkọ́ àti bàbá olùkọ́ ni tí ó sì ní ìfẹ́ sí ìmọ̀. eré tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbésí ayé rẹ̀ òun ni eré I need to know mo ní láti mọ̀ níbi tí ó ti kọ́ ẹ̀kọ́ pé bá a ṣe ń pa ìtàn àwọn obìnrin ní agbègbè wa láfíríkà ní Nàìjíríà kò múnádóko tó ìtàn yẹn ò yẹ etí aṣọ ẹ̀ kò dọ́gba. ìpinnu rẹ̀ rèé láti ṣe àṣìṣe sí irú àwọn èròǹgbà rẹ̀ yìí nígbà tó bẹ̀rẹ̀ nínú eré Nollywood. ọmọ dáadáa ni ẹ jẹ́ á tẹ̀síwájú. àwọn tí ọ̀rọ̀ kàn là ń mẹ́nubà ní ṣókí Tóyìn Àìmàkú Ìbàdàn ló ti dàgbà ṣùgbọ́n ọmọ Auchi ni ọmọ tó ti inú ẹrọ̀fọ̀ dìde ni ṣùgbọ́n ó ní faradà. nígbà tó máa bẹ̀rẹ̀ eré Nollywood ó bẹ̀rẹ̀ nípa kákànṣá àfisí ẹja rójú ẹ̀ èyí táwọn olóyìnbó ń pè ní waka pass ṣùgbọ́n torí pé ó ní faradà ó ní ìfọkànsí ó ní àfọkàntán ó sọ ìgbẹ́ waka pass ó padà sọ di ìgboro. ó ní ẹ̀mí àdàbà tí ẹ pé kò mọ bí a ṣe ń pa òun mọ́ ṣùgbọ́n kó máa wà níwájú ní gbogbo ìgbà ṣe mọ̀ pé ẹni bá máa pàápàá dé bá máa di ẹ̀ máa dáàbò bò ni òun là ń rí ṣáájú ẹni tó ń dáàbò bò. Tóyìn Àìmàkú òun nìyẹn. Ìyábọ̀ Òjó ní tirẹ̀ ọmọ Èkó láti gbé bí ọmọ ìyá tí ó ní ìfaradà ni tí ó sì ní ìfẹ́ sí eré láti kékeré wá. òun ń gbé ìrìn àjò Nollywood wọ̀ láti ọdún 1998 nígbà tí ó jẹ́ ọmọbìnrin tí ó ní ìbànújẹ́ àkókò ìbànújẹ́ ní àkókò náà ṣùgbọ́n ó ní agbára tí ó fi ń fa àyípadà níbikíbi tí ó bá dé. ibikíbi tí Ìyábọ̀ Òjó bá dé àtúnṣe máa ń bá bẹ̀ ni. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láti gbọ́ lórí àwọn arábìnrin mẹ́ta tí mo ti kọ́kọ́ dárúkọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìtàn nípa wọn ló wà lórí ẹ̀rọ ayélujára. a ò ní mọ̀pọ̀ lọ sílé olóró a ò sì ní bá òpó délé olóró. Bímbọ́ Adémọyè ọmọ ìlú Èkó
tá bá ní káwọn Bímbọ́ á rò pé kò lágbára ìpilẹ̀ṣẹ̀ nítorí pé òun náà ọmọ àtàpátá dìde ní ṣùgbọ́n iná tí ń bẹ́nu rẹ̀ kò ṣeé fomi pa nítorí pé èéfín rẹ̀ ò júwe ibi tíná rẹ̀ ti wá. Ó ní ìfaradà púpọ̀ ó sì ní òye ìmọ̀ àti ọgbọ́n lórí eré káṣeré àgbéléwò yìí. Gbogbo àwọn ohun tó ti ṣe yìí òun ló fa ìmọ́lẹ̀ ta fi ń tan ìmọ́lẹ̀ sí ta fi ń rí. Kò sí erékéré tó ṣe ní orí ayélujára tá a bá wò ogunlọ́gọ̀ èèyàn ló máa ń wo eré tó ṣe. Ìràwọ̀ ni látilẹ̀ atọ́batọ́lẹ̀ kó tó jọba ni. Irú àwọn omi kéékèèké tó ń kan tó ń rinlẹ̀ yìí ló jẹ́ kí ọmọ Afolayan yẹn Kunle kó lò ó gẹ́gẹ́ bí ayaba Arọ́lákẹ́ tó ṣe ayaba Ògògó nínú Aníkúlápó kú. Wọ́n ní bí ilé bá sán ni àwọ̀ láti mọ̀. Kunle Afolayan ọmọ Ade love báyìí bá ti gbórúkọ ẹ̀ mọ̀ pé ilé tí wọ́n ti ń sọ àkọọ́lẹ̀ tàn bíi omi tá a fi ń wẹ ọmọ lójoojúmọ́. Ìtàn kíkọ eré ṣíṣe ó rọ bàbá rẹ̀ lọ́rùn òun náà sì jogún bá a. Pàápàá jùlọ ọmọlábí àbárànú ẹ̀ ò kì í ṣe tọ̀rọ̀ Kunle Afolayan. Àràn inú fíìmù ní ṣíṣe ó jagbà látara bàbá ẹ̀ ni. Ẹni tó yẹ pé báǹkì ló ti kọ́kọ́ ń ṣiṣẹ́ kó tó padà fi báǹkì ọ̀hún sílẹ̀ wípé òun òṣìṣẹ́ nílé ìfowópamọ́ ṣùgbọ́n òun fẹ́ padà sí eré àgbéléwò ní ṣíṣe ní fíìmù tó ju móvì lọ tí yóò máa sọ ìtàn Yorùbá délẹ̀ débi tá à ń pè ní pé atúṣu désàlẹ̀ kòkò. Mo sì mọ̀ wípé kò mú ìtìjú wá bá ìdílé rẹ̀ tàbí bàbá rẹ̀ pẹ̀lú àwọn eré tí ó ń gbé jáde nítorí wípé ó tún mọ̀ọ́mọ̀ tún wá lọ sílé ẹ̀kọ́ bí a ṣe ń darí fíìmù. Ẹ sì rí wípé iyọ̀ dún ọbẹ̀ gbogbo àgbéléwò tó ń gbé jáde débi pé Netflix á máa gbówó lẹ̀ fún pé ó yá lọ ya eré yìí wá. Bá a bá dọ́jà tá a bá rágbà orí ọmọ tuntun ò lè wọ́. Òun ni ènìyàn tí ọ̀gá Bello jẹ́. Ó jẹ́ bàbá fún Nollywood ọ̀kan náà bàbá tá a lè pè fún bàbá Nollywood bíi Lérè Pàímọ́. Ó jẹ́ ẹni tó ní faradà tó ní ìmọ̀ àti bí a ṣe ń gbé ìtàn kalẹ̀ tí ó ti kọ́ láti bí ọdún gbogbooro ọdún 1964. Ó jẹ́ gbòógì olùdarí olùkọ́ bàbá tí gbogbo èèyàn ní ìpele ẹ̀kọ́ à ń kọ́ a sì ń ya eré àgbéléwò tí wọ́n ní láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. Mo ń bá tàn mí bọ̀ ni o, mo ń mú ní ìpele ni o. Ẹ jẹ́ kí a padà sí ọ̀dọ̀ Funke Akindele. Ìgbésí ayé Funke yí padà ní ọdún 2008 nígbà tí Jennifer jáde. Eré náà kó gbogbo agbára rẹ̀ jọ. Ẹ̀rín, ìbànújẹ́, ìtàn ìgbésí ayé obìnrin. Ó di orúkọ tí gbogbo ilé mọ̀. Ó di orúkọ tí ó ń jáde lẹ́nu gbogbogbò. Ó sì jẹ́ kí Funke di ayaba tí kò ní fi ìtẹ́ sílẹ̀. Jennifer ni ìbẹ̀rẹ̀ ìjọba Funke Akindele. Ṣebí kò sí bí èèyàn ṣe gbajúmọ̀ tó tí kò níbi tí ìgbajúmọ̀ rẹ̀ ti ṣẹ̀ wá. Toyin Abrahamu, Toyin Àìmàkú, òun tún ara rẹ̀ bí ni o ní ọdún 2013 pẹ̀lú eré àgbéléwò tá à ń pè ní Alákadá. Eré náà jẹ́ ìtàn ọmọbìnrin tí ó fẹ́ dá ara rẹ̀ tó fẹ́ tún ara rẹ̀ dá nípa ti agbára tí kò sí níbi kankan. Toyin lo ara rẹ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́ ó sì di ayaba eré alárinrin tí gbogbo orílẹ̀-èdè mọ̀. Bákan náà tí ẹ pé orúkọ rẹ̀ ń wà ní orí ètè gbogbogbò. Alákadá ni ìbẹ̀rẹ̀ ìrìn àjò titun ti Toyin Àìmàkú níbi tí Jennifer ti bẹ̀rẹ̀ títí Funke Akindele. Jagunjagun ló ń bọ̀ olórí ogun kò gbọ́dọ̀ kẹ́yìn ogun. Jagunjagun ló ń bọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó.
ó ní ìgbésẹ̀ tó lágbára gidigidi gan ní ọdún 2004 nígbà tí ó ṣe eré àgbéléwò Bàbá Dáríjì Mí. Eré náà fi hàn wípé ó ní agbára láti jẹ́ ayaba àti jagunjagun nígbà kan náà papọ̀. Ó di ẹni tó yẹ pé tí a bá pè sí eré kan àbí eré kéré nínú agbo Nollywood, ìyípadà dé bá eré náà nìyẹn. Ìyábọ̀ pàápàá náà wá di orúkọ tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, wọ́n ní tabáré ni ká sọ wípé àárẹ̀rìn. Tabá ní ká lọ sí ọ̀dọ̀ Kunle Afolayan, ẹni tá a sọ wípé eré yíyà dàbí pé wọ́n fi omi wẹ ọmọ nídìílé wọn ni. Ọdún 2009 ni eré tiẹ̀ náà bẹ̀rẹ̀ sí ń ta lórí àgé. Ó gbé eré kan jáde tá à ń pè ní Figurine yìí pàápàá tún yí bí a ṣe ń pa ìtàn nínú Nollywood papọ̀ padà, nítorí pé ó fi ìmọ̀, àṣà, ìtàn àti ìmọ́lẹ̀ ṣe eré ọ̀hún tí kò sí irú rẹ̀ ní ìṣáájú. Figurine ẹ̀yin tẹ́ ò bá tí ìwúrí náà kẹ́ lọ wo eré ọ̀hún dùn. Ẹ má yẹ kí n bẹ́ẹ̀ níbí. Òun ni ìbẹ̀rẹ̀ ìjọba olùdarí tá à ń sọ̀rọ̀ yìí, olùdarí tí gbogbo èèyàn mọ̀ ní gbogbo àgbáyé tó mọ̀ láfíríkà gẹ́gẹ́ bíi wípé kò wọ́pọ̀ nínú àwọn tí wọ́n ń darí fíìmù àgbéléwò ti Nollywood ní ilẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ káàkiri pàápàá lórí pẹpẹ àgbáyé, Kunle Afolayan. Ẹ̀yin tí ẹ kò bá tí wo eré tó ń pè ní Gone Bimbo, ẹ̀yin tí ẹ kò bá tí wo Backup Wife, Sugar Rush, mò ń wá bàá mi, Looking for bàá mi àti Breaded Life, mò ń gbìyànjú wípé ẹni bá gbádùn eré àgbéléwò tó lọ́pọlọ, tó níyì inú, tó níyè, tó sì ń kọ́ni lẹ́kọ̀ọ́. Àwọn eré yìí tó fẹ́ jọ bíi pé èdè Gẹ̀ẹ́sì náà fi ṣe wọ́n yìí, òun ni arábìnrin tí a fẹ́ sọ̀rọ̀ nípa yìí ṣe, tó yẹ pé òun ló fi jẹ́ ká mọ̀ wípé ó dàbí wípé arábìnrin yìí lọ́jọ́ ọ̀la, nítorí kò sí nǹkan tóun náà dáwọ́lé tí kì í yọrí sí rere, tí kì í sì jẹ́ ìtùnú àti títù lójú fún àwọn tí wọ́n bá wò tàbí tí wọ́n bá gbà. Ṣé wọ́n lẹ́dìẹ tí ó kọ òní kó sínú ìṣàsùn kékeré? Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ lọ̀rọ̀ Bímbọ́ Adémoyè. Kó tó di Arọ́lákẹ́, Bímbọ́ ti fi ara hàn nínú gbogbo eré tí ó ń ṣe. Kò bá jẹ́ èyí tó yẹ pé òun ló ti ògbóǹtarìgì eré èyí tó ń pè ní backup role lẹ́yìn. Òun ni mo yẹ sọ Sugar Rush, Gone àti àkàrà ayé. Ó lè jẹ́ kí agbára rẹ̀ hàn kedere. Ó sì di ẹni tí gbogbo ayé ń sọ wípé ọmọdé yìí ọjọ́ ọ̀la rẹ̀ dá. Ìyẹn Bímbọ́ Adémoyè. Tẹ́ ẹ̀ bá tí ìwà gbàgbọ́, tẹ́ ẹ̀ tí wo àwọn eré àgbéléwò tí mo kọ lédè Gẹ̀ẹ́sì yìí, ẹ lọ wo Itú tó pa. Ọmọ tó yáyì nínú Aníkúlápó, iṣẹ́ ọwọ́ ọmọdán fúnra ẹ̀, ọmọ Afọláyan, ọmọ Ade Love, ẹ̀rọ bá ń wò. Ẹ jẹ́ ká bọ́ sí orí eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀. Ẹ máa rí pé mò ń mú àwọn ètò yìí ní ṣísẹ̀ntẹ̀lé ni, nítorí pé ó rí níbi tí à ń lọ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí láàrin bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbójú ágan sí Funke Akindele. Ayé mọ́rọ̀ bọ̀ ní amẹ́yẹ bọ̀ lápò ní bí fún bí dúdú ni ẹ̀yìn ẹ̀ ṣàmá ti kànjú ẹni tó ń gbéyàwó bọ̀ wá bà, ṣé yẹn yẹ kó máa garùn bí? Ẹ̀yin la ó máa rí, àwa náà lẹ́ ó máa bá. Ade Omo Ade ló ń ka ètò sí yín létí, ló ń ka ìròyìn sí yín létí. Nígbà tí gbogbo ayé ń yí padà, Ọ̀gá Bello dúró gẹ́gẹ́ bí òkè tí kò ní rọ́. Ní ọdún 2000 sí 2010, ó tún ṣe àwọn fíìmù tí ó fi hàn pé ìrírí ẹ̀ ó péye ju bí a ṣe rò wípé ó pé lọ. Ọ̀gá Bello ní títí ẹ̀ ìròyìn ìtàkùn tójúbà ní tábání ká máa sọ̀rọ̀ látẹ̀ní lọ títí di ọ̀la. Àwọn àgbà òṣèré rèé, ẹ má yẹ ká di ẹ̀ṣin o, ẹ má bẹ, ẹ má tu o, bàbá ni bàbá ń jẹ́. Ṣe rí agodo tá a dé yìí, òun ló máa kí n sọ wípé àwọn àgbà sọ wípé
níbi tí ọ̀rọ̀ bá ti ń gbóná fẹlifẹli ibẹ̀ ni ìtàn ti ń bẹ̀rẹ̀ sí ní yọ bí iná tí èéfín rẹ̀ ń rú débi pé àwọn tó bá rí èéfín rẹ̀ wọ́n mọrú ọmọ tó fẹ́ bí jáde. Nígbà tí àwọn ajagungbà bá ń pè ní kíkankan ní òkè ìró ìjà náà á máa dé sàlẹ̀. Ìpín ni ibi tí ìrìn àjò àwọn ayaba tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, àwọn jagunjagun tó ti yí padà sí ìjà tí kò ní ẹ̀jẹ̀ ṣùgbọ́n tí ó ní irin, bí ìgbà tí àrá ń fẹ́ tí àrá ń kọlu irin. Ìtàn ń bọ̀. Ṣé mọ̀ wípé dáadáa ò lè jà ó lábúrò tó gbójúlé? Bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé mọ́ńkì kò rẹwà ṣùgbọ́n màmá rẹ̀ fẹ́ bẹ́ẹ̀. Ní ìgbà tí Jennifer tó gorí àtẹ tí alákatá gorí àtẹ, àwọn méjì yìí di ọ̀tá nígbà tó ń dọ́jà. Èyí la sọ wípé ìjà tí kò ní orúkọ ó bẹ̀rẹ̀ nígbà tí àríyànjiyàn ń wà láàrin àwọn olólùfẹ́ àwọn méjèèjì yìí látàrí eré tí wọ́n gbé jáde tí eré náà sì dùn gidigidi gan, tí wọ́n ń takora wọn, tí wọ́n ń ṣàríyànjiyàn, tí wọ́n ń tàkúrọ̀sọ wípé ta ló dájú ẹnìkan lọ nínú Toyin tàbí Funke Akindele. Ẹ máa wò ó bọ̀ o, eré tí wọ́n ṣe wọ́n fẹ́ fi figagbága, wọ́n fẹ́ fi gba ìláwùjọ, òun ni àwọn olólùfẹ́ wọn mú. Òun la fi sọ wípé ìjà náà kò ní ẹ̀jẹ̀ ṣùgbọ́n ìjà náà ó ní ìrìnsẹ̀, ó ní irin nínú. A máa kọ́ni lẹ́sẹ̀ láì fẹ̀jẹ̀ wọn. Wọ́n ní bẹ́ẹ̀ bá fẹsẹ̀ tẹ imí yóò nàró, yóò nàgà, yóò tiro láì rí nǹkan tí ó fẹsẹ̀ gún bíi pé ẹ̀jẹ̀ ń yọ níbẹ̀. Ẹ jẹ́ ká máa bá tọ̀hún lọ. Ṣé àwọn wípé kò sí bí nǹkan ṣe lè burú tó, a máa ní ẹnìkan tó jẹ́ wípé tó bá ló tó ó tó ni, tó bá ní ó tún tó nídàkejì ó tún tó náà ni. A máa ní ẹnìkan tó jẹ́ pé tó bá bu omi sí iná á kú, tó bá sì fẹ́ iná ní atẹ́gùn iná á kẹ̀, iná á bùyàì. Irú ẹni bẹ́ẹ̀ ni Ìyábọ̀ Òjó. Ní àkókò tí ìjà yìí ń lọ yìí, Ìyábọ̀ Òjó tó láti bomi rin iná kó kú, ó sì tó láti jẹ́ kó máa gbóná sí i. Ní orí ayélujára, ohun Ìyábọ̀ wá di ohun tí ó lè yí nǹkan padà sí ogun tàbí kò sógun. Ayé ń lọ à ń yìtọ́ ni o. Bẹ́lẹ̀ iṣẹ́ ń lọ lọ́wọ́ ni akéde àwọn tó fẹ́ ṣeré nínú iṣẹ́ Kunle Afolayan Aníkúlápó. Gbogbo ayé rò wípé Funke Akindele ni yóò gba ipò Ipa Arọ́lákẹ́, ṣùgbọ́n níkẹyìn ó yan Bímbọ́ Adémoyè. Ìpinnu yìí dá ayé dúró. Àwọn kan ní ó jẹ́ ìbànújẹ́, àwọn míì ní ó jẹ́ ìran tuntun, ìyẹn Bímbọ́ Adémoyè, látàrí gbogbo ipa tí mo sọ pé ó ti kó nínú àwọn eré tí ó ti ṣe látẹ̀yìnwá, tí ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ní ìgbàgbọ́ pé ọjọ́ ọ̀la rẹ̀ ó dáa púpọ̀ ní ti abala ilé eré àgbéléwò. Wọ́n ní tí ọmọdé bá ń wá ìrírí tó gún rígi ìrókò, ní tó ń wá kiri kí ó tó dórígi ìrókò, gbogbo ohunkóhun tí yóò kí ó rí kò lè ríran tó àgbà tó wà lórí ìtẹ́ ní àbá tó sùn sábẹ́ igi. Wọ́n ní ohun tágbàlagbà fi ń jẹ̀kọ abẹ́ ewé ló wà. Ìrírí òun làgbà. Ọ̀gá Bello rí bí gbogbo ọ̀rọ̀ rògbòdìyàn yìí bó ṣe ń lọ, ó sì rọ̀ wọ́n wípé kí wọ́n mú sùúrù níwà, kí wọ́n fi sùúrù ṣe èrè jẹ, nítorí wípé ìtàn tá a bá fẹ́ kó pẹ́ a máa ní faradà. Nítorí wípé màmá mi á máa sọ wípé tó bá ní kó gbọ̀nyànù tékétéké ó máa gbọmọlúàbí nù mọ́ o. Ọ̀gá Bello ń rọ̀ wọ́n wípé kí wọ́n jọ, kí wọ́n mú sùúrù, kí wọ́n má fi àìlóye àìnímọ̀ kan fi bà nǹkan tó dáa jẹ́, tó jẹ́ wípé nígbà tí nǹkan bá bàjẹ́ tán, òye àti ìmọ̀ kò wá nílè tún nǹkan kan ṣe mọ́. Ẹja máa bá tàn lọ. Àgbàdo wà lọ́jà kí orí ọmọ tuntun wọ̀ o.
nígbà mìíràn àgbà á máa pọ̀ lọ́jà torí ọmọ tuntun á máa yílẹ̀ káàkiri. ìyẹn ni ọ̀gá Bello fi ń ràn wọ́n wípé ìtàn tí kò bá ní ìbọ̀wọ́ kì í máa pẹ́. ẹ jẹ́ ká lọ sórí Fẹ́mi Adébáyọ̀. tí ẹ bá rí àwọn olólùfẹ́ àwọn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìgbà míì tí ìkùnsínú àbí nínúbíni bá wà láàárín ikọ̀ kan sí ikọ̀ kan, iná rẹ̀ máa ń ràn, ó máa ń tètè ràn láàárín àwọn olólùfẹ́ ikọ̀ méjèèjì yìí débi pé gbọ̀nrànmí á wá dẹlẹ́rù, ajínigbé á máa di ọkọ ẹni. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí, àwọn olólùfẹ́ wọn ni wọ́n sábà máa ń ní èyí tó máa ń pọ̀ jù nínú ẹ̀. nígbàtí Fẹ́mi Adébáyọ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, òun kọ́ ló dájà sílẹ̀, ṣùgbọ́n ó bára ẹ̀ láàrin iná ìjà yìí nígbàtí eré àgbéléwò rẹ̀ tó lọ sí sinimá jagunjagun tí ó jáde ní orí ẹ̀rọ ayélujára. àwọn olólùfẹ́ bẹ̀rẹ̀ sí ń fi ipa rẹ̀ wé ipa Funke àti ipa Toyin, wípé èwo ló dájú nínú eré mẹ́tẹ̀ẹ̀ta, èwo ló ṣe é gbóríyìn fún. ẹ ṣáà mọ̀ pé tí ọdún bá parí wọ́n máa ń ṣe àmì ẹ̀yẹyẹ àwọn tí wọ́n ní olólùfẹ́ tí wọ́n sì ní olùfọkàntọ́jú nínú gbogbo eré tó máa sọ wípé eré báyìí ló dájú ní yíyà ni o, lórin ni o, lóhùn ni o. ibi tí Fẹ́mi Adébáyọ̀ ti bára rẹ̀ láàrin àwọn arábìnrin méjì, àwọn ayaba tí mò ń sọ̀rọ̀ wọn, ibi tó ti bára rẹ̀ rèé, kò yẹ kí ó di. ṣùgbọ́n Fẹ́mi a máa sọ fún ọ wípé pẹpẹ Nollywood kì í ṣe pẹpẹ ìjà. bí ó bá ṣe wùyàn ni kó ṣe ṣiṣẹ́ ẹ̀. ẹni tí kòkò rẹ̀ bá yè ló mọ̀ ọ́ lọ o. kì í ṣe pé kò sẹ́ni tí gbogbo àwọn táwọn jọ ń ṣiṣẹ́ àtàwọn tó dúkọ̀ wọn ò di ẹ̀ jáde rárá, gbogbo wọn ló mọṣẹ́ yìí ní iṣẹ́. ṣùgbọ́n ẹni tí Elédùmarè bá mí sí iṣẹ́ owó ẹ̀, kí aráyé bá dúpẹ́, kóun náà bára ẹ̀ dúpẹ́, kó má rò wípé òun ni òun dájú. ẹni tó lúwa bá ti dá kò ṣe é farawé. mo pòwe kan níjọ́ kan, mo fi orin kan dá òwẹ́kẹ̀ níjọ́ kan, ó ní tísàn nípa ibi tó parí sí náà nìyẹn pé ẹni tó lúwa bá ti dá kò ṣe, ẹni tó lúwa bá ti lẹ́yìn tó bá lárí wọn orí ẹ̀ ó fọ́ ni o. gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àtàwọn olólùfẹ́ wọn tí wọ́n ń fàjà lọ́tún lọ́sì yìí, ẹni Olúwa dá ní gbogbo wọn. àṣàbí ọ̀kàndá náà ni gbogbo àwọn tá à ń sọ, nítorí wípé nínú ẹgbẹgbẹ̀rún ènìyàn, nínú ẹgbẹ̀rún mílíọ̀nù ènìyàn ni iṣẹ́ wọn ti ń tayọ. iṣẹ́ wọn tó ń tayọ náà, òun náà ló ń fà á kí aráyé máa sọ̀rọ̀ nípa wọn tó ń débi gbọ́nmi sí gbọ́nmi sí gbọ́nmi sí, omi ò tó, omi ò tó, omi ò tó. ọmọ ọlọ́mọ ń tiẹ̀ Bímbọ́ Adéwòye máa wò ń tiẹ̀. nígbà tí Bímbọ́ gba ipa Rọ́lákẹ́, ayé dúró, ayé yí padà. àwọn kan ní ó gba ipò Funke Akindele ni. àwọn kan sọ wípé Kunle rí ohun tí ẹlòmíràn kò rí nínú Bímbọ́. Bímbọ́ wá di àárín ìjà tí kò jẹ́ tirẹ̀, ṣùgbọ́n ipa rẹ̀ ó di àmì fún òun, nítorí pé ipa Rọ́lákẹ́ yẹn ó tún wá padà gbé e sókè, ó jẹ́ kí iná rẹ̀ ràn. gẹ́gẹ́ bí àwọn ọmọ òde ní ṣe máa ń sọ, ó jẹ́ kó blow. àwọn bàbá mọ́nimọ́ni, àwọn bàbá mọ̀nìmọ̀nìyàn, wọ́n padà bọ̀ wọ́n ní pé nígbà tí òjò bá rọ̀ tó pa òkè, kì í pẹ́ kí ó tó ṣàn dé ilẹ̀. tó bá ṣàn dé ilẹ̀, àwọn odò kéékèèké yóò lanu wọn ó gbà á. kò ní pẹ́ tí àwọn odò yìí pàápàá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní yó sókè. ṣé nígbà tí ayé bá ń yí padà, ọkàn ènìyàn náà gbọ́dọ̀ yí padà. ìpín yìí ni ibi tí àwọn ayaba àti àwọn jagunjagun ti ń kọ́ ẹ̀kọ́ wípé ìrìn àjò ayé kì í ṣe ìjà nìkan o, ó tún lè jẹ́ ìtúnṣe, ìmúlò àti ìbímọ tuntun fún ìgbésí ayé ẹni. ẹ jẹ́ ká sọ pé ní ọ̀rọ̀ kan, ní àárín Funke Akindele àti Fẹ́mi Adébáyọ̀, kinní kan ló dájú, kò sí àgúnlá o, èyí táwọn olóyìnbó ń pè ní snọ́ọ̀bù. kò sí ìbáṣepọ̀ ìkọ̀kọ̀ yàtọ̀ sí ìbáṣepọ̀ lórí ọ̀rọ̀ oníṣẹ́dé. kò sí ìdènà ìgbéyàwó, kò sí ìjà, kò sí ìbànújẹ́, kò sí ìgbégidínà, kò sí ìtàn tí ó jinlẹ̀ láàárín àwọn méjì ju táwọn èèyàn lè gbọ́ sétí lọ. wọ́n jẹ́ ọ̀rẹ́, ṣùgbọ́n ayélujára fẹ́ dá ìjà sílẹ̀ láàárín wọn, náà ṣe ń sọ gbogbo ohun tí ò ṣẹlẹ̀. àwọn àgbà bọ̀ wọ́n sọ wípé
bí ènìyàn bá fẹ́ mọ òtítọ́ ọ̀rọ̀ ó ní láti mọ bí wọ́n ṣe ń gbọ́ ọ̀rọ̀. Méjì lọ̀rọ̀, èyí tá a gbọ́ àti èyí tá ò gbọ́. Nínú èyí tá ò gbọ́ a lè gbọ́ nígbà tí ẹni tó ń sọ̀rọ̀ bá ń sọ ọ̀rọ̀. Ẹnu onípọ̀n là á ti gbọ́n pọ̀n, ẹni tó ń sọ̀rọ̀ gan la lè tẹnu ẹ̀ gbọ́ òtítọ́ ọ̀rọ̀. Bó ṣe ń sọ̀rọ̀ la ó mọ èyí tó ṣẹ́kù sínú, èyí tó yẹ ká wádìí láti fi méjèèjì kúnra wọn kó lè dódindi. Ìyẹn ni wípé a tún gbọ́dọ̀ mọ ohun tí a kò tíì gbọ́. Ìpín ibi tá a dé yìí ni a ó ti yọ irọ́ kúrò kí a fi ìdí òtítọ́ múlẹ̀ nípa arábìnrin tí ọjọ́ alẹ́ rẹ̀ ti lálẹ́, ọmọ atọ́batẹ́lẹ̀ kó tó jọba, ọmọ orímádégún, ìyẹn Arọ́lákẹ́ Adémóyè, ọmọ Afolayan. Ó jẹ́rìí wípé nígbà tóun wo eré tóun kọ sílẹ̀ Aníkúlápó, ẹni tóun kó ṣe ipò Arọ́lákẹ́ ayaba Ògògó, òun náà ni Funke Akindele. Òun kàn sí tààrà, kò sí jà níbẹ̀, kò sí kórìíra. Ó jẹ́ ìbéèrè ìbáṣepọ̀ yìí, ṣùgbọ́n iná ò wọ̀. Mílíọ̀nù 3.5 fún ìbáṣe àwòrán kan, ìyẹn single appearance. Òun dẹ̀ sọ fún pé owó yìí ga ju àkúnya tóun nílẹ̀ fún eré ìbáṣepọ̀ yìí lọ, eré àgbéléwò yìí lọ. Ìpinnu náà tí ó fi kọ̀ tó fi wá ẹlòmíì síwájú, ó jẹ́ ìpinnu tí ó ju ìṣúná tí òun ti pètò sílẹ̀. Lẹ́yìn ìjíròrò owó, ìbánisọ̀rọ̀ dá dúró. Kunle sọ pé àwọn kò bá ara àwọn sọ̀rọ̀ mọ́ ní àkókò yẹn. Ṣùgbọ́n èyí tí Kunle sọ yìí, Funke kò tí ì dáhùn sí ní gbangba bóyá lóòótọ́ lòun béèrè fún mílíọ̀nù 3.5 fún àfihàn kan, single appearance. Tó dẹ̀ pé àfihàn tó wà nínú fíìmù náà ó pọ̀, ó kẹjẹwu ní tòótọ́. Eléyìí ló jẹ́ kí a gé aṣọ ara ẹni sí ìwọ̀n ara ẹni. Ìwọ̀n eku òun ni ìwọ̀n ìtẹ́ ẹ̀, tó fi wò wípé ta ló tún da, ta ló tó gbangba sùn lọ́yẹ́ tó lè ṣe irú eré tó ń gbé sílẹ̀ yìí. Òun ló fi mú Bímbọ́ o. Ìṣúná owó tó pọ̀jù fún un láti san, òun ló jẹ́ kí ó tẹ̀ sókè, kó pọ̀ sókè lọ rajà, tó fi di ẹni tí ó mú Bímbọ́, nítorí pé ọjọ́ pípẹ́ náà sì máa lò láti yaré náà ní ìlú Ọ̀yọ́. Bí mo ṣe ń bọ̀rọ̀ bọ̀, Kunle sọ pé nígbà tí òun tún kàn sí Funke lẹ́yìn ọ̀rọ̀ tá à ń sọ yìí, Funke fún òun lésì pé kí òun má dárúkọ òun mọ́. Ẹ̀sùn yìí náà Funke kò tí ì jẹ́rìí pé bóyá bẹ́ẹ̀ ló rí àbí kì í ṣe bẹ́ẹ̀. Ìtàn yìí jẹ́ ìtàn apá kan. Wọ́n sọ wípé àgbà tó gbẹ́jọ́ apá kan dájọ́, wọn lágbà òṣìkà ni. Bó tilẹ̀ pé a mọ̀ wípé ọmọ Afolayan kò sí ìdí èké, kò sí ìdí irọ́, kò sí ìdí tẹ̀bẹ̀lẹ̀kù. A yìí ní láti gbọ́ láti ẹnu Funke Akindele náà. Ó dájú pé Funke ni àkọ́kọ́ tí ó wà lọ́kàn ọmọ Afolayan láti lò. Ìpinnu yìí dá dúró nítorí pé ìṣúná owó tó ní fún eré náà ní yíyà, ọwọ́ ibi tí Funke ti mú, ọwọ́ òkè ọ̀lẹ ni, agbára ẹ̀ ò dẹ̀ ka. Kunle ti sọ tirẹ̀ o, ó wá kù kí Funke pàápàá náà kó sọ tirẹ̀. Ṣùgbọ́n bí wọ́n bá ń jà, ìjà yóò sí ní gbangba, ìdákẹ́jẹ́ ló wà, olúkálùkù ń bú ọ̀wọ̀ fún ara rẹ̀, iná ò wọ̀ ni. Ṣùgbọ́n káwọn tó wà lórí ẹ̀rọ ayélujára kó má sọ ọ̀rọ̀ tí ọlọ́rọ̀ ò sọ, kó má di gbọ̀nrọ̀ mi padà wá dẹ lẹ́rù. Ṣé bí wọ́n sọ wípé bí alẹ́ bálẹ́ á máa fọmọ ayò fáyò ni. Oòrùn tó yọ lóòrọ̀ ó ń bọ̀ wá rọ̀. Nígbà tí ìtàn bá máa parí, a kì í fi sílẹ̀ láì fi ọgbọ́n parí rẹ̀. Níbi tá a dé wà yìí, kì í ṣe tìjà o, kì í sì ṣe tìdájọ́, ṣùgbọ́n ìmúlò, ìtúnṣe àti ìtẹ́lọ́rùn níbi tí a ti ń pa ìtàn wọn, ká sì fi ìmọ́lẹ̀ sílẹ̀ fún ọ̀la. Torí ohun tá a bá ṣe lánàá, òun là ń sọ lénìí. Ohun tá a bá gbòní ṣe,
òun ni wọ́n ń sọ lọ́la. Shall we head inside then? Ká gbìyànjú wípé a ò sorun wájú ẹnìkan mọ́ ti ìpàkọ́tẹ lòmíràn. Bí àgbò méjì bá fẹ́ mu omi, ká má sọ wípé a gbé garawa kan fún wọn kí wọ́n jọ mu omi nínú ẹ̀. Ìjà ló máa ń sábà dá sílẹ̀. Gẹ́gẹ́ bí arọ́yìn, ohun tá a mọ̀ tó jó títọ́, òun ni láti ṣe, òun ni láti sọ. Àhesọ ọ̀rọ̀ kì í kọ́ ilé o, ó máa ń da lérú ni. Òtítọ́ nìkan òun ló níran, òun ni ìrun ẹ̀ sì ń jẹ́ àrọ́bá. Òtítọ́ ìní, ìtàn òní, òun ni àrọ́bá ti ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ pàápàá ní ìgbà tí ẹ̀rọ ayélujára ti dé, ó sábà máa ń fa ìjọ̀gbọ̀n ju kó parí ọ̀wù tó wà nílẹ̀ lọ. Ṣùgbọ́n nílẹ̀ káàárọ̀ òjíire, eléyìí kì í ṣe àṣà wa. Bí a ó ṣe parí aáwọ̀ láàrin èèyàn méjì ní gbangba àti ní kọ̀rọ̀, òun ni ọlọ́gbọ́n máa ń sábà ṣe. À ń láti yọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ara ẹni kúrò níbẹ̀ ní ojú gbogbo kí a lè rí òkodoro ọ̀rọ̀ láti yànnàná ibi tó ọ̀rọ̀ ń lọ. Nígbà míì, a máa wí fẹ́ni tó jẹ̀bi pé ó dá o jàre, a sì máa wí fẹ́ni tó jàre wípé ó jẹ̀bi. Nígbà tí ọkàn àwọn méjì bá wálẹ̀, a ó wá sọ bí ọ̀rọ̀ ṣe rí, débi pé ẹlẹ́bi á wá mọ̀ wípé òun jẹ̀bi ní tòótọ́. Aláre náà ò ní wá sọ pé nítorí pé òun jàre kóun máa ṣe fùrùkọ̀kọ̀. Àwọn méjì á dì mọ́ra wọn nítorí wípé kò sí ohun tí ìjà ń bí, kò sí ọmọre kan lẹ́nu ìbọn ìjà. Àwọn ayaba wa wọ́n jẹ́ àpẹẹrẹ. Toyin Àìmọ̀kú, Ìyábọ̀ Òjó, Funke Akindele, àpẹẹrẹ náà jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà, àpẹẹrẹ náà jẹ́ fún ilẹ̀ aláwọ̀ dúdú ní pẹpẹ àgbáyé. Tí a bá ń sọ̀rọ̀ eré àgbéléwò, ọ̀pọ̀lọpọ̀ ń dúró pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn kan wà níbi kan igi wọ́rọ́kọ́ tó ń dáná rú tí wọn ò sí níbi tí nǹkan ti ń tò. Àwọn ajẹ́nu màbàjẹ́, àwọn ni wọ́n máa ń sábà fẹ́ dá ìwà rúdurùdu yìí sílẹ̀. Tí èèyàn bá gbọ́rọ̀ sí wọn lẹ́nu, wọn á balẹ̀ ọlá jẹ́ o. Èyí tá à ń sọ yìí dùn, ọ̀pọ̀lọpọ̀ náà ló dá sí. Ìjẹ̀bú dá sí, ìyá aṣájẹ́ náà dá sí. Ó sì ṣe àfihàn wípé òun ṣe bí ìyá pàtàkì láwùjọ ibi tí nǹkan ti fẹ́ bàjẹ́. Ó lóun ti pé ọ̀tún, òun ti pé òsì, òun sì ti bá wọn parí ìjà náà. Pé gbogbo ìkorò tó wà lórí ẹ̀rọ ayélujára kí olúkálùkù kó lọ kó nǹkan ẹ̀ kán ti ọwọ́ ọmọ wọn bọ aṣọ. Ṣé mọ̀ wípé ẹni téèyàn bá ń wò kì í wòran? Òun ni ọ̀rọ̀ àwọn ọ̀tọ̀kùlú wa, àwọn wọ̀kìlú mọ̀ wa. Kí ó má bàa jẹ́ wípé àpẹẹrẹ burúkú ni wọ́n jẹ́ fún àwọn tó ń wò wọ́n kọ́ ìṣe. Àwọn ìtàn tá a bá sọ lónìí, bá a fẹ́ bá ọkọ̀, òun làwọn ọmọ wa ń rí, òun ni wọ́n ń sọ tó bá di ọ̀la. Ẹ jẹ́ ká sọ ìtàn tí kì í túlù ká. Ẹ jẹ́ ká sọ ìtàn tí kì í banú ènìyàn jẹ́. Ká sọ ìtàn òṣùṣù ọwọ̀. A tún wá parí ẹ̀ sí wípé ẹni tí ó bá mọ ibi tí òjò ti bẹ̀rẹ̀ yóò mọ ibi tó máa parí sí. Àwọ̀ méje tó ń bẹ lẹ́yìn ìjì, the rainbow after the storm, ó ṣe pàtàkì. Ó sì jẹ́ ká mọ̀ wípé nínú ibi ire ń bẹ ńbẹ̀ o, nínú ire ibi ń bẹ ńbẹ̀. Òdòdó ṣàlẹ́gùn, ẹ̀gún náà lódòdó. Mo wá ń rọ apá kìíní, apá kejì pé kẹ́ fọwọ́ wọ́nú. N ò ní ká jèbùrẹ́ nítorí pé èbùrẹ́ oúnjẹ àwọn ìyá mi ni. Ẹ má jẹ́ kí àwọn sọ mí di dà bó o ṣe dà. Àwọn ajẹ́nu màdàrú, ẹ má jẹ́ kí wọ́n rí èrè jẹ láàrin ẹ̀yin méjèèjì. Orúkọ mi ò yí padà o. Ìkànnì JigiAlara Kerinlelogun láti erékùṣù South Shore ní Chicago. Ọmọ Adé ló ń sọ fún yín pé ẹ já fọwọ́wọ́nú. Bẹ́ẹ̀ bá fẹ́ràn bá a ṣe máa ń ròyìn fún yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa forúkọ sí.
subscribe. Ẹ bá wa sọ̀rọ̀ sí abala àríwísí ní comment section. Agogo ìgbàlà, agogo ìrántí tó ń dún gorogorogoro, ẹ bá wa tẹ̀ kí gbogbo àwọn ìròyìn tá a bá ń gbé jáde kó má bàa bọ́ sí ìṣòfò lásán àti ìṣọ̀rẹ́ ìròkáyọ̀. There are guests waiting for you already. Olúkálùkù agbalé bàbá tó bí i lọ́mọ lọ. Ẹ̀yin ará wájú, mo kí yín o. Ìròyìn tó ń bọ̀, mo kí ẹ̀yin náà. JigiAlara Kerinlelogun. Ṣó ń dùn mọ́ yín, ó ń dùn mẹ́rin o. Ilé tá a ti ń sọ ìtàn. Tá a ti ń rọ́ ìyìn bí àṣà ilé àti àṣà ilẹ̀ wa. Tó yẹ kí gbogbo ohun tá à ń sọ látẹnu wa jáde. Ìmísí Odùduwà ń bẹ nínú rẹ̀. Ó dìgbà, ó ń dùn mọ́ mi. Ìkànnì JigiAlara Kerinlelogun, bàbá gbogbo.